ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin wòlíì èké àtẹ̀yin àfà èké. Ẹ wá gbọ́n tí wòlíì ti ń sọ fún Malam Yusuf, káti ẹ̀ gbà pé Malam Yusuf àwọn náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kán máa tákù Kristẹni. Àwọn Kristẹni náà ti lọ sétí odò, wọ́n ti ń fi èpè ránṣẹ́ sí Malam Yusuf. Ẹ wo, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kẹ́gbọ́n tí Malam Yusuf àti Saheed Shittu tán sọ fún àwọn Kristẹni. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. jìbìtì bí màmá yìí ti ń sọ ni o. Inú mi dùn páwọn èèyàn náà tí wọ́n ń wò mí wọ́n lè jẹ́rìí. Ìyá ìsọ tí mo sọ mo ti sọ lórí program rí bó dẹ̀ sì rí náà nìyẹn. Now ibi tí màá ti bẹ̀rẹ̀, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ó funny. Ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ program ó funny. Ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam tẹ́ ń wò mí, mo fẹ́ kẹ́ farabalẹ̀ ẹ gbọ́ fídíò yìí, ẹ wo fídíò yìí. Mo fẹ́ kẹ́ wo fídíò yìí. Mo fẹ́ kẹ́ wò ó. Mo fẹ́ kẹ́ wò ó. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Ẹni tó ní ayé àti You ọ̀run. the whole heaven and earth. Malam Yusuf àbí kí ló pè wọ́n. Malam Yusuf of what did they call you? Malam Yusuf. You are Satan. Ẹgbẹ́ ìwà èṣù. You carry the devil of Ìwà Satan. ìmùlẹ̀. The devil of Bẹ́ẹ̀ ló tẹ́lẹ̀ bọ̀. the bottom that you Ẹgbẹ́ can't wọnú try. ẹ̀sìn Islam. You turn it inside the Islamic. Malam Yusuf. Malam Yusuf. Àfọ́ Ọlọ́run. Èṣù gbẹ́nu Yísà. The Satan is living in you. Kì í ṣe èèyàn Ọlọ́run. You are not the prophet of God. Òun fi àbùkù kọ ìwé You mímọ́. are spoiling the Bible. Òun fi àbùkù pọ̀ rẹ̀. You are spoiling Ìwọ yourself. Malam Yusuf. Malam Yusuf. Ọdún ẹ̀jẹ̀ Kristi. You said the blood of Lórí igi Christ Calvary. on the cross of Ẹni Calvary. ìbílẹ̀ yìí bà lọ. You said the ways you are taking it to, Ẹni máa jẹ́ kó gbẹ. that you will let it dry. Ẹni tí ẹ bá ti destroy ẹ̀jẹ̀ You Jésù said lórí when you ìgbàgbé. destroy the blood of Jesus on Ẹ the bá ti destroy cross, ikú Jésù lórí when ìgbàgbé. you destroy the death of Jesus Ẹni on kò the sí nǹkan tó cross, jẹ́ Kristẹni. you said there's nothing called Sẹ́yìn Christianity. nìkan lè fẹ́ ṣe. Are you the only one that wants to do Àbí it? generation yìí All 51. your generation Ìran 51, ìran yín. your own generation, Malam Mo Yusuf, bá ẹ wí. I'm talking to Ọ̀run you. kọ́ ló ń gbé inú ẹ̀. Heaven is not living in Èṣù you. gbé inú ẹ̀. Satan that live in you. Malam Wọ́n lè sùn Yusuf. gbé inú ẹ̀. Satan live in you. The power of Tó lọ darkness tẹ́lá bọ̀. that you can put yourself Tó gbé wọnú into, ẹ̀sìn Islam. that you put in Islam. Arúgbó Dọ́lá. A shade of Wọ́n padà bọ̀. I'm coming Ó back. gbé wọnú ẹ̀sìn You Islam. put it in Islamic. Owó dàbí tó ń gbèjà Ọlọ́run. Now look as if you're fighting God. Àwọn aláìmọ̀ kan nínú ẹ̀sìn Islam. Those people that don't know anything in Inú Islam, wọn dùn. they are happy. Ó rí pé àwọn tó ń wá program Those rẹ̀. are those that are coming to your Àwọn program. ọmọ tó ń invite sí Those who program. are invited to the Kò sówó program. mọ́tò lọ́wọ́ wọn. They don't have transport Malam Yusuf. Malam Ṣé bó ṣe Yusuf. bẹ̀rẹ̀ rẹ̀? Is that how you started? Ṣé Olúwa ló rán ẹ? If you God has sent Ó fi you, òkùnkùn darí ọ̀rọ̀ the Ọlọ́run. darkness to Wọ́n control lọ the kó àwọn God. Mùsùlùmí bíi You tiẹ̀. go and call back the Wàá kó wọn sínú kiri. like you bring Wọ́n them máa wàásù fún wọn. and begin to preach for them. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, mo lérò wípé ẹ ti wo fídíò, ẹ ti rí fídíò tí mo fi hàn wá yìí. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Látìgbà tí àwọn arábìnrin méjì yìí tí wọ́n ti bọ́ síta, tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ nípa wípé àwọn programs wa, tàbí kí n sọ pé tí wọ́n ń ṣẹ́ ìpè, tí wọ́n ń gbarata, tí wọ́n ń react, ẹgbẹ́ ogun tí wọ́n sọ. Ìdí tí mo ṣe gbé fídíò yìí wá ó pín sọ́nà méjì tàbí mẹ́ta. Mo ní láǹfààní àti sọ méjì ń bẹ̀. Number one, ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀sìn Islam tẹ́ ń wò mí, I beg you in the name of Almighty Allah, ẹnì kankan ò gbúdọ̀ bú àwọn arábìnrin méjèèjì yìí. Ẹnì kankan ò sì gbọ́dọ̀ gbárata. Kódà ẹ má ṣépè fún wọn. Ẹnì kí ló fà á? Honestly speaking, eléyìí kọ́ ni àkọ́kọ́ tírú ẹ̀ máa ṣẹlẹ̀. Ṣé rí nígbà tí mo rí fídíò yìí, ẹni tó sẹ̀ǹdẹ̀ sí mi wá ń tara pé Malam, àwọn kan náà máa lọ sórí omi yìí, àwọn kan náà máa lọ ṣépè fún yìí, àwọn kan náà máa sọ pé báwo ṣẹlẹ̀ sí yìí, àwọn kan náà máa ń kọ́ sí yìí. Mo ní kó sẹ̀ǹdì fídíò yẹn sí mi. Nígbà tó sẹ̀ǹdì fídíò yẹn sí mi tí mo wò, mo wá lẹ́rìn. Ẹmọ tí mo kọ́kọ́ ṣe, mo kọ́kọ́ lọ forí kalẹ̀ fún Ọlọ́run náà. Why? Ìdí tí mo fi ṣe bẹ́ẹ̀ ni pé mo ní wọ Ọlọ́run. Àṣedáwà tá à ń ṣe, àṣe ìpèpè sójú ọ̀nà Ọlọ́run tá à ń ṣe, àṣe èṣù tá à ń combat. Àṣẹ Ọlọ́run ní kó máa wà productive, àṣẹ Ọlọ́run ní kó máa ní effect. La ilaha illallah Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Àmọ̀dúpẹ́ fọ́lọ́run o. Àdúrà mọ̀ gbà o. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ jẹ́ kí n wá níran sí yín. Ẹ jẹ́ n lé àwọn kankan sí yín. Ní
about almost 30 years ago, bóyá kí n sọ pé about 28 or 27 years ago, a lọ ṣe wáàsí nílùú kan tó ń pè ní Ọ̀bà Àkókó. Ní Ọ̀bà Àkókó yìí, níbẹ̀ ni wọ́n ti plan, tí wọ́n plot against dáwà wa. Ó ní agbára. At the end of the day, we were eventually victorious. Mi ò fẹ́ sọ details, mo ti fi ṣe wáàsí. Wọ́n plan, wọ́n pète, wọ́n pèrò, Ọlọ́run jù wọ́n lọ. Lẹ́yìn crisis Ọ̀bà Àkókó tọ́lọ́run gbé wa borí, kódà ká tó débi program níjọ́ náà lọ níbi tá a máa gbé stage sí, wọ́n ti rí ogun mọ́lẹ̀ báyìí. Wọ́n ti rí ogun mọ́lẹ̀. Àfáà Muftau, wọ́n ti rí ogun mọ́lẹ̀. Allahu Akbar. Mo gorí stage mi ò tiẹ̀ mọ̀ pé nìkan kan rí ogun mọ́lẹ̀. Pẹ̀lú ògo ti Ọlọ́run láàárọ̀ ọjọ́ kejì fúnra lára wọn náà ni wọ́n tún confess pé a rí ogun mọ́lẹ̀ fún Malam Yusuf Adépọ̀jù. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ l'Ọ̀bà Àkókó, ẹnu Abdulfatai Olóyẹmí Johnson ló ti máa ń dùn. Mi ò fẹ́ lọ into details lórí yẹn. Lẹ́yìn t'Ọ̀bà Àkókó ní Ọ̀gbẹ̀sẹ̀. Gbogbo ẹni tí ó bá mọ ìgbà tá a lọ ṣe program ní Ọ̀gbẹ̀sẹ̀, ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀. Mo wà ní orí stage. Bàbá kan sì ń sọ fún mi wípé báyìí ló máa ṣẹlẹ̀ sí mi. Bí ìgbà tí èèyàn nawọ́ síyàn báyìí wípé ìwọ, in tó ń ṣe yìí, àṣemà rẹ̀ ní o. Níjọ́ náà lọ, àṣemà rẹ̀ ní o. Bàbá àgbàlagbà, mi ì fẹ́ dárúkọ bàbá yẹn. Ọ̀gbẹ̀sẹ̀ ní ẹ lọ ṣèwádìí. Ní tí mò ń sọ Ọlọ́ọ̀bà àlekè ọlá rí mi. Wọ́n gbógun tì níjọ́ náà lọ. Àmọ́ nínú àánú Ọlọ́run, a parí program. The program went on successfully. A padà the Federal University of Technology, FUTA, l'Ákúrẹ́. Few days after, wọ́n padà wá sọ fún mi, wọ́n ní bàbá yìí ti jáde láyé. Inna lillahi wa inna ilayhi raji'un. Though ó dùn mí, torí pé bàbá yìí ò padà gba Islam. Àwọn ò kì í fi kú yọ̀yàn. Àwọn ò kì í dunnú téèyàn bá kú. Àwọn ò kì í sọ pé àwa la pa àwọn kan. No, àwọn ò lágbára tán fi ń pààyàn. Àdẹ̀ kì í fi àìsàn yọ̀yàn. Àìfi ẹni tí Ọlọ́run bá fi àìsàn kọlù, tàbí ẹni tọ́lọ́run bá dẹ́mi ẹ̀, tọ́lọ́run bá gbẹ̀mí ẹ̀, àsìkò ẹ̀ tó ni. Àwọn ò kì í fi yọ̀yàn pé yọkọlú, Ọlọ́run ti mú ikú ó ti kú, Ọlọ́run ti mú ó ṣe báyìí. Rárá. Ìyẹn bẹ́ẹ̀, bàbá yìí jẹ́ pé Ọlọ́run. Èmi ọ̀nà ni mo tún wà lénìí. Ọ̀kan nínú àwọn sisters wa, that sister, she was from Kogi State. Mi ò rí sister Afsa mọ́. Ọ̀kan nínú àwọn sister wa, that sister, she is from Kogi State. A máa ń porúkọ ẹ̀ ní sister Afsa. Èmi náà ni mo fún ní Kalimatu Shahada. She embraced Islam ládùúgbò kan tán pè ní Ẹlẹ́yẹ ní Àkúrẹ́. Tàbí Ìsọlọ̀. No, Ìsọlọ̀ ni sister ti gba Islam. Yes, Ìsọlọ̀ l'Ákúrẹ́. Sister yìí gba Islam tán. Ọmọ Ìgbìrà ni sister ọmọ Kogi State. Bí sister yẹn ṣe wá bá mi nìyẹn ní fútàǹjọ́ náà lọ́hùn. Wọ́n bá ní Malam ní àdúgbò àwọn White Garment Church. Wọ́n mọ̀ sún orúkọ Malam Yusuf náà máa ń pariwo. Ọlọ́run bá wa bí Malam Yusuf wúlò bá wa ṣe báyìí fún. Mo ní sister lọ fọkàn balẹ̀, nǹkan kan ò ní ṣe mí. Ẹ wá wò gbogbo ohun tí mò ń sọ yìí over 25 years ago. Over 25 years ago. And by the special grace of Almighty Allah, èmi náà tún ní, tí mo tún wà láyé, tí mo wà láàyè. Nothing happened to me. Èmi ní, tá a dẹ̀ tún bá ṣe Ọlọ́run lọ. Ọlọ́run kádàrá pé kí nǹkan kan kó má ṣe mí, nǹkan kan ò sì ṣe mí. Ẹ rí wípé téèyàn bá ti dúró tọ́lọ́run, èèyàn ò ní ṣòro kankan. Ẹni tí ò bá dúró tọ́lọ́run ló ní problem. So, àwọn ní White Garment Church yìí náà, tí wọ́n wá lọ sí òkun, tí wọ́n wá lọ ń pariwo, tí wọ́n wá lọ ń sọ báyìí, tí wọ́n fẹ́ forí dólẹ̀, ẹ̀yin yẹn mọ̀ bú wọn o. Mi ò ní kẹ́ bá ń bá wọn jà o. Ẹja máa dúpẹ́ fọ́lọ́run, Ọlọ́run ọba ṣe. Ṣé àti ẹ̀ ráwọn tí wọ́n ti ń banújẹ́ wípé à ń ṣe dáwà? Definitely what we are doing, Ọlọ́run ní kó mọ nífẹ̀ẹ́ tì ní. In tá à ń ṣe, Ọlọ́run ní kó mọ nífẹ̀ẹ́ tì ní. Tó bá jẹ́ wípé in tá à ń ṣe ò nífẹ̀ẹ́ tì, wọ́n à ní lọ sórí òkè, wọ́n à ní lọ sódò kí wọ́n fẹ́ para wọn. So ẹ má bú wọn, kò yé wọn ní àmọ́ ní òye wọn. Ìyẹn ni ó fà á tó fi jẹ́ wípé program wa tó ń bọ̀, kábíyèsí Elédùmarè,
program yẹn máa fantastic and fantastical. tó tó Mo Ọlọ́run. sọ bẹ́ẹ̀ ni o, ó máa fantastic. Academic Storms Ẹdẹ. Bá a bá ti kúrò lẹ́dẹ, a máa bọ́ sí Òṣogbo. Allahu Akbar. Tá a bá kúrò lóṣogbo, a máa bọ́ sí Ìlọrin. Tá a bá kúrò ní Ìlọrin, à ń lọ sí Ọ̀fà, ìlú Ọ̀fà. Tá a bá kúrò ní Ọ̀fà, a máa bọ́ sí Ìlá Ọ̀ràngún. From Ìlá Ọ̀ràngún, we are moving to Ode Omu. From Ode Omu, we are moving to Federal Capital Territory, Abuja. Bẹ́ẹ̀ni, tá a bá wá dé Abuja, ọ̀nà méjì gbáko láti ṣe program yóò ní agbára. tó tó Ọlọ́run l'Abuja náà. Bẹ́ẹ̀ni, l'Abuja. Abuja gbọ́dọ̀ mú títì. tó tó Ọlọ́run. Afáwa Saheed Shittu kí n tó tẹ̀síwájú. bẹ́ẹ̀ni bàbá. Ẹ wo àwọn obìnrin tí mo play fídíò wọn tí wọ́n ṣépè. èmi náà rí. Bẹ́ẹ̀ni, wọ́n lọ sórí omi, wọ́n wá ń ṣẹ́ ìpè. Mo sì ti sọ fáwọn èèyàn nísìnyí, mo ní káwọn èèyàn má bàa bú wọn o. Àwa ni ká mọ dúpẹ́ fọ́lọ́run pé n tá à ń ṣe nítumọ̀. bẹ́ẹ̀ni tó ló ń tọ́ṣù wọn ni. Ó tọ̀ṣe wọn ni. ó tọ́ṣù wọn ni. Ṣé ẹ rántí sítórì bí ó ti ẹ̀kú o Màjẹ̀kú màjẹ̀jà kí tó wà lọ. Táwọn kan tún lọ sọ di wípé èèyàn ń pọ̀fọ̀ níjọ́ náà lọ́hùn. ọ̀nà aláwo lèèyàn. Wọ́n sì mọ̀ pé ò rí bẹ́ẹ̀. Wọ́n mọ̀ wípé ẹ̀ ń mú àwọn ará bíi ẹ̀ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. bẹ́ẹ̀ni. Níjọ́ náà lọ́hùn. Àwọ́ọ̀dù tá a fún àfa Saheed Shittu níjọ́ náà lọ́hùn. Àwọ́ọ̀dù yẹn la padà wá pírẹsẹ̀ntì ní Ọ̀fà. bẹ́ẹ̀ni. Mo ní tí àfa Saheed ò bá mi kàn, tí program yẹn tí 7 days fi pé he deserve to be awarded. Astaghfirullah. Torí wípé ó lágbára pọ̀. Ọlọ́mọ fi wá dójú ti Islam o. bẹ́ẹ̀ni. Ọlọ́mọ sì fi wá bayé mọ́ ní àwọn èèyàn jẹ́. àmín ya Allah. Àwa dúpẹ́ fọ́lọ́njọ́ náà lọ́hùn pé alhamdulillah. Ọlọ́run ọba ò dójú ti Islam látara yín. And that's tó lọ́jọ́ méje pé ọjọ́ méje pé ó pé o. ó ti lé báyìí. Lẹ́yìn ọjọ́ méje, oṣù méje ò ti kọjá lọ. oṣù méje kẹ. Ọjọ́ méje ti lọ, ọ̀sẹ̀ méje ti lọ, ọjọ́ oṣù méje lọ dá. ó ti kọjá ọdún méjì báyìí bí ọdún mẹ́ta báyìí mi ì tí kú. Kẹ̀ǹfẹ̀rí ní ma tó kú. kẹ̀ǹfẹ̀rí ṣọdún méjì náà tó dá fún mi ó dàbẹ̀. kẹ̀ǹfẹ̀rí ò láyé wá. ogun wọn ò tún rí mi mú mọ́ wá lórí bàbá. Kẹ̀ǹfẹ̀rí ò láyé wá. wọn serious. Ẹ̀yin ọmọ ìyá mi nurse Islam. Naam. Ṣé rí ní program tí a fẹ́ ṣe lẹ́dẹ̀ yìí November 28 and 29 ni. tó tó Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Èyí tó wá wà tó fọ́nì jù ń bẹ̀ ni wípé program Ẹdẹ kí n sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Fíà mi ní ìsìn ẹ̀rù tí ń bà mí. Níbo la ti fẹ́ rí àga tó fẹ́ tó? nílùú Ẹdẹ. Nílùú Ẹdẹ. wọ́n máa lọ máa kó wá láti Níbo la ti fẹ́ rí àwọn àga? sítì mi ìwà bẹ́ẹ̀. Torí wípé program wa lẹ́dẹ máa ń lágbára. tó tó Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, níbo la ti fẹ́ rí àga? Nínú in tó wá fọ́nì ni o, ẹ wo pósítà yìí. Public debate. Unmasking the truth behind 4 fabricated deceits. Wọ́n ní a fẹ́ ṣí aṣọ lórí irọ́. láìláìláìlá. Debate ni. Ṣé wá rí ẹni tó wá challenge mi, wọ́n ń pe orúkọ ẹ̀ ní Evangelist Gabriel Bọ́lájí. Evangelist Gabriel ẹni sùn gbogbo bí tẹ́tí fẹ́ ṣe program yìí ń sìn. Bẹ́ẹ̀ni. Am I invited? You are everybody is invited. Oh. You are specially invited. You are warmly invited. You are cordially invited, and you are even legally invited. Legally invited. Legally invited. You are scripturally and spiritually and physically invited. Honorably invited. Honorably invited. Ini ni Monday, 10th of November. Today is Monday, November 10, 2025. tó Ọlọ́run. Bẹ́ẹ̀ni. So, Evangelist Gabriel mo challenge mi gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nurse Islam. Nígbà tí mo ń ka chat mi àti Evangelist Gabriel, bẹ́ẹ̀ni.
ó sọ fún mi wípé Malam òun le gan. ta ló ń tàn Ah, ṣé lórí ìwé ẹni sùúrù ṣé lórí ìwé mi ṣé bíbélì mi ló fẹ́ gbé wá ní tó pé ohun tó lè fi dìfẹ́ǹdì ààrẹ tó bá rí bíbélì ayé Jésù tó dẹ̀ tí bíbélì yẹn wá ń bá kí n tó ń ṣe. ṣẹ́rí kìíní kan wá. gospel of Jesus gangan ṣẹ́rí kìíní kan wá. tó wá ń bá kí n tó ń ṣe mu ló máa fi jẹ lọ. Kìíní kan wà tá ń pè ní àìmọ̀ ìjẹyàn ọmọ o àìmọ̀ máa ń bòyàn lójú o. Evangelist Gabriel àdẹrù bàyín sà but à ń sọ reality ni o. Àdẹrù bàyín o à ń sọ reality ni o kọ́mọ̀dé jọ́nà kọ́mọ̀ sọ pé ẹ mọ́lẹ̀ torí tẹ bá láì ṣe dìbéètì mọ́ yẹ̀yẹ́ a máa dùn yẹn o yẹ̀yẹ́ lè léyàn kù ní ayé o. bẹ́ẹ̀ni tẹ́yìn o wò pé ẹ dákun síbì kan wà tí ìṣẹ̀lẹ̀ ayé mọ́ torí pé àìmọye àwọn ibi tó wà tí ìṣẹ̀lẹ̀ ayé irú Mars inú heart la wà yìí. bẹ́ẹ̀ni bẹ́yẹn bá kúrò ní heart èèyàn lè lọ nu Pluto kó lọ sápamọ́ síbẹ̀ tàbí nu Jupiter ó lè sápamọ́ síbẹ̀ tàbí nu Sun ó lè sápamọ́ síbẹ̀ tàbí nu Moon. ó lè sápamọ́ síbẹ̀. ṣé wàá rí Evangelist Gabriel ẹ má bínú sá o àbí ń ṣe yẹ̀yẹ́ o àmọ́ tó bá dijọ́ náà ẹ fẹ́ wò pé irú àgbákò wo ni mo wá sí. inú Pluto mo fẹ́ Pluto kì í sá lọ báyìí. inú Pluto ṣe ọlọ́run ọba. yẹ̀yẹ́ ló jẹ́ kí Ṣàngó pokùnso ṣe torí pé gbàtápẹ́ ọ̀ka bẹ́ẹ̀ tápẹ́ ọ̀ka gbọ̀ǹkà ó wá fẹ́ dìtì ju pé gbogbo ẹ̀ máa fi mí pa pé oṣooṣo pé ọ̀lẹ́ ni ẹ̀ ìyẹn ló di ọba gòsó. ló wá fi lọ fi bínú pokùnso. làwọn yẹn bá ní ọmọ òtúnṣe mọ́. ló wá fi lọ pé Evangelist Gabriel you are welcome to Ede Ọbaláoyè Grammar School gbogbo ẹ̀yin ará Ẹdẹ gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ní South West ẹ̀ ń wò mí a máa ní debate pẹ̀lú Evangelist Gabriel Bọ́lájí of End Time Minister and Soul Winner End Time Minister and Soul Winner ó fẹ́ báyìí mi Yusuf Ọlátúndé Adépọ̀jù tí mo jẹ́ Chief Lecturer fún Academy of Islamic Propagation àjọ fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ ní ìlú Ẹdẹ ní November 28 and 29 2025 ìyẹn ni gẹ́gẹ́ Bíbélì sọ pé èyí ni iṣẹ́ àmì àkọ́kọ́ tí Jésù ṣe bó tiẹ̀ jẹ́ wípé ṣe rí tẹ́ bá wo Bíbélì error contradiction Bíbélì sọ wípé iṣẹ́ àmì àkọ́kọ́ tí Jésù ṣe ni pé ó sọ omi dọ̀tí wáìnì Àlùkùránì ní kò rí bẹ́ẹ̀. pé ọ̀nà pamọ́ Allahu Akbar. wàláì Quran ní ò rí bẹ́ẹ̀. Quran ní ò rí bẹ́ẹ̀. The first miracle Jesus performed, he spoke the day he was born. Ó sọ̀rọ̀ ní ọjọ́ tá a bí. Ìjọ tí ọ̀kọ̀ọ̀kan tó délé ayé miracle àkọ́kọ́ nìyẹn. Islam is beautiful. Orin kan wà tí mo like. Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye. Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye. Ẹ̀sìn Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye. Má jẹ́ ń ṣìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah. Orin yẹn tún tẹ̀síwájú wọ́n ní àwọn mìíràn gbà wọ́n pe Ṣàngó lọ́lọ́run tiwọn. Àwọn mìíràn gbà wọ́n pe Ògún lọ́lọ́run tiwọn. Àwọn mìíràn gbà wọ́n ní Jésù lọ́lọ́run tiwọn. Àwọn mìíràn gbà ọ sàpọ̀ bẹ́ẹ̀ má jẹ́ ń ṣìnà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah. Ọlọ́run àdánwò tí ó ṣẹlẹ̀ sí wa tá a fi wá pe ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́lọ́run ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa o. àmì o tọmọtọmọ tayátayá tẹbítẹbí taratara tìrántìrán tìyékan tìlútìlú ti gbogbo ayé. Ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam. náà Nígbà tá a bá wá fi Evangelist Gabriel Bọ́lájí náà kànàkàtà lẹ́dẹ̀ tá a bá fi Evangelist Gabriel Bọ́lájí tá a bá fi wọ́n náà kànàkàn lẹ́dẹ̀ a máa wá bọ́ sóṣogbo.
ẹ ti ń tẹ́tì wọn lẹ̀. mi ò tẹ́tì wọn sá o. kó má di pé bàbá wa evangelist máa sá lọ. tán bá sá lọ kì í sáwọn nìkan ní ọ̀kọ̀ọ̀kan sá lọ ní Àkúrẹ́ lọ́dún kan wọ́n ń pè máa kan ní evangelist Folówóṣẹ́lé Èsútẹ́. Ọjọ́ náà mi ní agbára ní Àkúrẹ́ City Hall àwọn alákùrẹ́ ń gbọ́ mi bí mo ti ń sọ yìí wàláhì tàláhì súnmọ́bìláhì alẹ́dí láhìlá mo folúwọ́ Ọlọ́run ọba mo fi búra bàbá ìsàlọ́njọ́ náà. ààrí Folówóṣẹ́lé Èsútẹ́ o ààrí o. tẹ bá padà bí. ààrí o. adẹ́rù gbogbo èrò ti pọ̀ òun náà ló dẹ̀ challenge wa a dẹ̀ ṣe pósítà a ṣe fáwọn DSS àwọn ọlọ́pàá a ṣe gbogbo ètò ti tò làbá ní City Hall èrò lọ bí ọlọ́ọ̀lọ́run stage gbogbo ẹ ti dúró kalẹ̀ gbogbo àwọn afọ́jú ti wà nílẹ̀ arọ adití tó fẹ́ jókòó dìde tó fẹ́ ṣe mérékù ọjọ́ táwọn wí ní agbára làbárí Folówóṣẹ́lé Èsútẹ́ mo wá rántí pé Èsútẹ́ o àbùkù kan Sátánì Èsútẹ́ o Folówóṣẹ́lé Èsútẹ́ ọ̀yọ́jú èyí tó wá pa mí lẹ́rìn ni pé arákùnrin kan wá bọ́ta lọ́ba ní bẹ́ẹ̀ bá rí kinní kan mọ́ fi kinní kan ó lè mí gan tẹ́ ìwé ọ̀gá Èsútẹ́ lòun ẹ mọ̀ jẹ́ ń lọ bẹ̀ àmọ́ níjọ́ náà lọ́hùn nǹkan yan ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam tó bá wá di December 5 and 6 àwa bọ́ sí pápá ìṣeré tó ń pè ní Nelson Mandela Freedom Park. Nelson Mandela Freedom Park. Another debate níbẹ̀ tá la fẹ́ bá ṣe debate ọ̀rẹ́ mi dáadáa prophet gẹ́gẹ́ bí n tán ní ká máa pè àwọn ní o àwa gbà pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni the seal of the prophet. bẹ́ẹ̀ni tí ò rújú òjíṣẹ́ gbẹ̀yìn. Allah Akbar. àmọ́ ọ̀rẹ́ mi ní ká máa fi prophet sẹ́yìn orúkọ àwọn. So for the sake of ntanṣe pastor evangelist prophet in quotes Daniel Akapo. Bẹ́ẹ̀ni wọ́n jẹ́ general overseer ní the Temple of God Church káàkiri gbogbo àgbáyé. Pastor Daniel Akapo ẹ má bínú sá á fi iná kànàkàn díẹ̀ lóṣogbo kò ní pọ̀ àníjẹ́ ọ̀pọ̀ á mì ìwò we will shake you scripturally á mì yín díẹ̀. Nelson Mandela Freedom Park ní ó garage lóṣogbo ó garage náà máa ń pè bẹ́ẹ̀ Nelson Mandela Freedom Park tẹ́ bá gbogbo everywhere tẹ́ bá ti gbèrè pé ó garage is a very popular place ní Òṣogbo ní December 5 and 6 2025 December 5 and 6 2025 ibẹ̀ láti fẹ́ pósítà náà ló ń ṣó lójú screen public debate beyond dogma the quest for spiritual liberation Malam Yusuf Adepoju versus Prophet Daniel Akapo. Allah Akbar. General Overseer the Temple of God Church. Pẹ̀lú yọ̀ǹda ti Ọlọ́run is a very nice man. In fact, tó ń ṣe kankan fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yóò funny. Nígbà tó bá di December 5 tá a bá fẹ́ ṣe program màá sọ publicly and I'm going to thank him publicly. Kọ́lọ́ ọba kó sọ àdìjọ́ náà lọ. Àmín. Debate méjì yẹn ti kọ́kọ́ wáyé. Debate náà máa padà wáyé ńlọrin lágbára Ọlọ́run à ń ṣètò lọ́wọ́. Debate náà máa padà wáyé ńlọrin inshallah bí kò tó dá ti láì. Ṣẹ́rí kí Ọlọ́run ọba nínú ọlá náà ní kọ́mọ́ṣà dùn tiwa. Tá a bá ti wá parí program Ẹdẹ ní November 28-29 a máa bọ́ sí Òṣogbo ní December 5 and 6 kò sí bòmí tá a máa move sí tá a bá kúrò lóṣogbo jù lọ́rin lọ and that program is December 12 and 13 kọ́lọ́n bá wa ṣe dáadáa fún àṣekalẹ̀ àgúsí. Àmín. Àfáà wa dáadáa àwọn ni sponsor of this program níbo la ti máa ṣe Tánkẹ́ Primary School nílọrin ní Tánkẹ́ ibẹ̀ la ti máa ṣe torí wípé the organizers of the program àwọn committee wọ́n ti submit gbogbo report wọn ni mo gbé lọ́wọ́ yìí lórí àwọn programs mẹ́jẹ̀ẹ̀jọ kọ́nà ọba kó dó tì wá. Tá a bá ti wá kúrò nílọrin níbo ló tún kù Ìlọrin ká bọ́ sí Ọ̀fà. Ṣé December ni? Ọ̀fà yẹn wá jẹ́ January Ìlọrin December ni.
December 12 and 13 a máa wá sinmi díẹ̀ kákan ọ̀rá ṣe fàájì. Gbogbo táìmù tẹ́ fi sinmi yẹn Bẹ́ẹ̀ni. tó bá yẹ pàgbára wà náà yẹ ká wá ṣe program fún wa ní bóyá bíi 1 day or 2 days ní Save Your Soul School. Kò sí wàhálà. Lẹ́kọ̀ọ́. Ṣẹ́rí táìmù tá a fi ń sinmi yẹn gan tẹ́ ẹ̀rọ pa fi ń sinmi yẹn a tún ní àwọn programs kan náà tá a tún wà attend sí àwọn. Ká ti máa lọ lẹ pósítà rẹ̀ ẹni Kò sí sùúrù. wàhálà kò sí wàhálà kò síbi tá a lè lọ. Lọ́jà sóríire. Ọlọ́jà soríire kò síbi tá a lè lọ. Bó bá jẹ́ nu Ramadan náà we can come inshallah bí kò tẹ́lá ti láì. Meanwhile tá a bá ti wá kúrò ní Ìlọrin Ọ̀fà là ń lọ o. Ẹ tún padà sọ́fà Kì í wá sí pé a fẹ́ lọ Jàjàǹkadì. tó tó Ọlọ́run. Lọ́dọ̀ bàbá wa Muhammad Ọ̀fà. Bẹ́ẹ̀ ni Tó tó Ọlọ́run. bàbá wa the Grand Chief Imam Ọ̀fà. Allahu Akbar. Ọlọ́run bá wa Sheikh pọ́n wọn lé. Muhyiddin àmín Sheikh Muhyiddin Salman ẹ kú ìmúra àlejò wa. Tó tó Ọlọ́run. Bàbá wa tí wọ́n jẹ́ the Grand Chief Imam of Ìlọrin bàbá wa ẹ kú ìmúra àlejò wa. Allahu Akbar. The Grand Chief Imam of Òṣogbo ẹ kú ìmúra àlejò wa. And bàbá mi dáadáa the Grand Chief Imam of Ẹdẹ àjọ wà papọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Allahu Akbar. Bàbá ẹ kú ìmúra àlejò wa lẹ́dẹ. Tó Ọ̀fà là ń lọ Ọ̀fà Grammar School. Mo fẹ́ kí àáfàá wa Mufta Busari mo fẹ́ kẹ́ ṣàlàyé in tó ṣẹlẹ̀ ní Ìlá nígbà tá a lọ ṣe program tá a ṣe last year it was very very fantastic. Ẹ ṣàlàyé in tó ṣẹlẹ̀. nínú ọ̀rọ̀ gbé gbogbo àwa academic member gan àṣáájú àwọn ọmọ pastor débẹ̀ o wọ́n sì ń ṣe bíi crusade lórí stage níbi tá a fẹ́ lò nífẹ̀ẹ́ ni pé bóò ni program èpè gidi ní ẹ̀ńsẹ̀ o wọ́n ṣàdúrà èpè gidi bí gbogbo kó lè dàrú tí program yìí ò ní ṣeé ṣe. Allahu Akbar. wàlá nígbà tí program fẹ́ bẹ̀rẹ̀ tí ẹ rí i pé ẹ gbọ́ ẹ̀ ló tú ẹ̀. Èmi náà rí fídíò. ni ẹ wọ́ tuurutu kúrò lórí fẹ́ ni o. A sì bá wọn jà. báwọn jà ẹ̀ rẹ̀ pọ̀. Islam wà dáa pọ̀. Gbogbo wa bá ti pọ̀ tó àkànwò rẹ̀ báyìí àtò tí ká fún yín ní pure water tí ká fún yín ní ìkànkẹ́ tó jẹ́ kó wọ́n dàbí pé ẹ kàn sí wàhálà lásán ẹni ẹ̀kọ́ báwọn jẹ́ ní kò fún wa àlẹ́ wọn lóko wa wọ́n dẹ̀ ra wọ́ tuntun fúnra wọn náà wọn lọ àti ẹni kí wọ́n tiẹ̀ dúró ká tún gbà wọn lálejò sí program bọ̀ wọn lè dúró. Allahu Akbar. So pẹ̀lú ògo ti Ọlọ́run tá a bá ti kúrò ní Ọ̀fà program Ọ̀fà January 9 and 10 tá a bá ti wá ń kúrò ní Ọ̀fà a máa bọ́ sí Ìlá program máa wáyé ní January 16 and 17 ní stadium níwájú ilé bàbá wa Chief Bisi Akande former governor of Osun State. Ẹ̀yin ọmọ ìyá mi gbogbo àwọn tí Ọlọ́run lò ní sábàbí program Ìlá Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bá wa dúró tì wọ́n. Kí n tún fi àsìkò yìí tún sọ bàbá wa the Grand Chief Imam of Ẹdẹ ẹ kú àlejò wa ẹ kú ìmúra àlejò wa bàbá wa the Grand Chief Imam of Òṣogbo ẹ kú ìmúra àlejò wa Akadib nílùú Òṣogbo bàbá wa the Grand Chief Imam of Ìlọrin ẹ kú ìmúra àlejò Akadib ní ìlú Ìlọrin bàbá wa the Grand Chief Imam of Ọ̀fà Sheikh Muhyiddin ẹ kú ìmúra program ìlú Ọ̀fà bàbá wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìlá ẹ kú ìmúra program ti Ìlá bákan náà mo kí the Grand Chief Imam of Ọdẹ-Òmu àti gbogbo àwọn Ọdẹ-Òmu Muslim youth ẹ kú ìmúra mo wá kí the organizers of Abuja program tí a bá ti kúrò nílà stadium ní January 16 and 17 by the special grace of Almighty Allah on 23rd and 24th of January we will move to Ọdẹ-Òmu. Ọdẹ-Òmu là ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun ní Ansarudeen AUD Primary School along Ọdẹ-Òmu Gbọ̀ngàn Road as usual ibi tá a ti máa ṣe náà nìyẹn kọ́lọ̀ kó bá wa dúró ti gbogbo ẹ̀yin organizers of this program. Àmín o. After this I wan lọ sí Federal Capital Territory Abuja ṣe rí program Abuja gbogbo àwọn programs wa tá a ti ń ṣe bọ̀ tá a máa ṣe ní November December Ẹdẹ ni o Ìlọrin ni o Òṣogbo ni o Ìlá ni o Ọdẹ-Òmu ni o ọjọ́ méjì ni Friday and Saturday but tàbújá ọjọ́ mẹ́ta ni
We are starting February 5. The program will hold on February 5. The program will hold on February 6. And the program will hold on February 7. Ọjọ́ mẹ́ta l'Abuja. Àdúgbò tá a ti máa ṣe náà ní Piwoyi Field. Piwoyi Field ní Airport Road. Airport Road l'Abuja. Tá a bá ti wá parí ìyẹn, then we now move to the second segment in Abuja, which is the one organized by Akadip Abuja branch. Ìyẹn máa wáyé ní February 13th and 14th. Ibi tá a ti máa ṣe òun náà ní Junior Secondary School, Dutse Alhaji, Makaranta Buhari Area Council, Federal Capital Territory, Abuja. Ibẹ̀ la ti máa ṣe program yìí kí Ọlọ́run ọba nínú ọlánú àánú ẹ̀ kó sọ wa. Tó èyí tí màá wá fi kún ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ẹ dákun gbogbo ẹni tó bá wá fẹ́ dá sí program yìí, generally gbogbo ẹni tó bá fẹ́ dá sí program yìí, account number tẹ́ máa dá sí òun náà ló ń ṣó lójú screen yìí. Gbogbo ẹni bí ẹni èèyàn bí èèyàn, Amẹ́ríkà lẹ́wà ní o, Europe lẹ́wà ní o, Asia lẹ́wà ní o, Africa lẹ́wà ní o, Nàìjíríà lẹ́wà ní o, ilẹ̀ Yorùbá lẹ́wà ní o, Australia lẹ́wà ní o, North America lẹ́wà ní o, South America lẹ́wà ní o. Gbogbo ẹni tó bá fẹ́ dá sí torí pé program yẹn máa ní agbára. Marathon ní 7, 8 program 8 marathon program ní. So pẹ̀lú ògo ti Ọlọ́run, gbogbo ẹni bí ẹni èèyàn bí èèyàn, ẹ bá wa dá sí program yìí. Ẹ dẹ̀ jẹ́ tún já sí kinní kan, Academy of Islamic Propagation. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, we are planning big for this November, December, January, February program. November, December, January, February program. Gbogbo ẹni tí ó bá mọ̀ wá, ẹ̀yin wá sí àwọn program. Public address system wa ti yàtọ̀. We have reinforced more public address systems, more powered amplifiers. Àbá Saheed, a fẹ́ tatan lílé ta kò sí. Títàtàn ni. Bẹ́ẹ̀ ni, àfa Mufta Abusari ni wọ́n mọ tán ṣe lọ́wọ́lọ́wọ́ lórí àwọn speakers. Ìgbà tí a quantify àwọn tó tún kún àwọn engine wa kì í ṣowó kékeré. Bẹ́ẹ̀ náà níná. Bẹ́ẹ̀ náà ni àwọn illuminations. Bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Very good. Very Torí good. pé iṣẹ́ Ọlọ́run lè lé. Tẹ́ bá lọ. Àbá Saheed, kẹ́ ẹ tó sọ̀rọ̀, ẹ̀yin lẹ́ parí ẹ̀. Èmi ò parí kankan o. Ẹ wá bá wa sọ̀rọ̀, ń bọ̀, ẹ fún mi ìṣẹ́jú méjì, ẹ bá wa sọ̀rọ̀ torí pé iṣẹ́ Ọlọ́run ló délẹ̀. Ẹ kàn sọ generally ni. Mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu captain. A fẹ́ gbóyin náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أيها المستمعون الكرام في كل مكان، أسعد الله تعالى أوقاتكم والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Mi ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ. That's right. Mo kí Ọlọ́run lára ọ̀gá mi àkọ́kọ́. Bí inú Lárúbáwá bá dùn tó bá appreciate yẹn, bí wọ́n bá dùn, Ìjàyà Súnà wọ́n wá dájú kan, wọ́n wá sọ pé ka annaka khuliqta kama tasha. Bí ìgbà tó sọ fọ́lọ́run pé bí mo ti fẹ́ kó dá mi ni. Bẹ́yàn bá rí mẹ́yàn study dáadáa, tẹ́yàn study ọmọ Adépọ̀jù, wàláhì bí n ti ń sọ lẹ́yìn wọn ni ń sọ lójú wọn yìí. Wàláhì Alhaji Saheed kéwọ́ ọ̀sán adé ní Ọlọ́run o. Bẹ́ẹ̀ kò rújú. Pé ọmọ náà ọmọ sọ́ọ̀fù, ọmọ tarijama, ọmọ àrúdù, ọmọ mantiki, wàláhì kò ní kéèyàn máa wọ̀ náà Ọlọ́run. Ẹ wá wo àánú Ọlọ́run tí ń bẹ lára ọ̀gá mi àkọ́kọ́.
inú ràádọ́ Ọlọ́run tí mo rí pọ̀ lọ́n ṣe fún wọn jù òpin oore náà sínú òun náà ni kọ̀náà ìtẹ́lọ́rùn. Anabi sallallahu alaihi wasallam ó ní li an yahdiya Allahu bika rajulan èèyàn ẹyọ kan l'Ànábì dákọ̀ kọ́lọ́hún ó fẹ́ èèyàn ẹyọ kan mọ̀nà látara tiẹ̀. Ẹ wá kayé èèyàn tí tó ti rí hìdáyà látara Malam bí ká máa fi ń wò wọ́n gbà mí pé tọ́ fatabarakallahu ahsanul khaliqin. Ẹ wò wọ́n ti wọ́n list ẹ̀ kalẹ̀ Al-Qur'an ní kuntum khayra ummati ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. Ìyàtọ̀ yẹn clear. Ẹ wá wò lónìí iṣẹ́ t'Ọlọ́run wá rán wọn Ọlọ́run wá tún wá kún wọn lẹ́yìn lórí ẹ̀. Ọlọ́run ní Allahu a'lamu haythu yaj'al risalatahu. Ọlọ́run ló mọ ẹni tí máa ránṣẹ́. Ọlọ́run tó wá sọ pé la khawfun alayhim wala hum yahzanun. Àdúrà mẹ́ta lèmi ó ṣe fún Malam. Kí làdúrà àkọ́kọ́? Àfà Saheed ń bọ̀ wá dọ̀ yín fa. Àdúrà àkọ́kọ́ náà ni pé Malam mo fàánú Ọlọ́run bẹ Ọlọ́run fún yín. Wàhálà tí ó dé bá yín láyé tẹ́ padà fi wá dẹni tí wọ́n máa tọrọ owó fún lórí social media. Mo fà àlùbáríkà ọlọ́jẹ́ ni mo fi bẹ Ọlọ́run Ọlọ́run má jù dé bá yín láyé láyé. Àmín ya Allah. Àmín. Àmín Ọlọ́run. Àmín. Béèrè pé kílẹ̀ lẹ́ẹ̀kejì. Kílẹ̀ lẹ́ẹ̀kejì. Àdánwò ni o. Wallahi ọmọ yẹn ní sì máa dé bá. Ẹ wá wọ Ọlọ́run Ànábì wá ní yaddul ulya khayrun min yaddis sufla. Ọwọ́ afúnni àbí bọ́wọ́ afúnni tí máa dúró ni. Ọ̀gá mi wàhálà tí ó dé bá yín láyé tẹ́ padà máa wá fi tẹ́wọ́ tọrọ jẹ kò ní dé bá yín. Àmín. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọ̀gá mi pé kílẹ̀ lẹ́ẹ̀kẹta. Àdánwò nípa wallahi àmì wo ni wàhálà tí ó dé bá yín láyé Malam tẹ́ máa wá fi lu gbogbo dúkìá yín tà ní gbàǹjo kẹ́ tó jẹ tọmọtọmọ. Mo fà àlùbáríkà ọlá àṣẹ Ọlọ́run tóòrùn fi ń yọ min mashriqiha ila maghribiha. Mo fà àlùbáríkà ọlá agbára náà mo fi bẹ Ọlọ́run fún yín. Wàhálà tí ó dé bá yín láyé tẹ́ máa fi ta gbogbo dúkìá yín kẹ́ tó jẹ ní sàgbákò òru ẹ̀. Ọ̀gá mi èmi máa ń sọ kinní kan fún wọn ilé t'Ọlọ́run ti kọ́ tó ti parí nìyí. Béèyàn bá láwọn ó dojú kọ yín òun ó wo wallahi yóò sàgbákò wájú Ọlọ́run ni. Àti ẹnu bọ̀m̀bọ̀ wallahi ó kú òpá àrímọ́. Malam wallahi ọ̀gá ni Saheed Shittu. Ẹ wòye èèyàn tó ti rí hìdáyà. Bẹ́ẹ̀ni. Ẹ wá wòye èèyàn tó ti wá promise Saheed Shittu pé kò ní dọdún tí ń bọ̀.
Al-Qur'an ní wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh. Afa Saheed ẹ ní tọ́jẹ́ gbẹ̀yìn ayé yín. Àmì o. Àmì ni Allah. Ẹ ní tanáwó sàárè ọmọ. Àmì ni Allah. Àmì ni Allah. Sheikh Miftah Busari bó ṣe rí èèyàn dáadáa púpọ̀ ni. Kọ́lọ̀ mọ́ padà lẹ́yìn láíláí. Àmì ni Allah. Kọ́lọ̀ má fi sẹ̀sìn. Àmì. Wala hawla wala quwwata illa billahi al-ali. Ló jẹ́ sọ fọ́gà mi pé èmi ò ní mọ́ọ̀ṣì tí mo fẹ́ sọ. Àmọ́ prógámù tá a dálé tí ń wò wá táwa náà ń wò wá yìí wọn ò ní ṣe lẹ́yìn yín o. Àmì o. Aláwọ̀ àmì. Láìjọ́ tí mo ti délé ayé Afa Saheed wàláì èyí tí ìdúró níwájú èrò 500 kíyìn ojú òkú bí 10,000. Ẹnjọ́ tí kọ̀kọ́ ṣe prógámù ní Akadipo live báyìí bọ́ọ̀ mi ti ń gbẹ́ni lórí stage pẹ̀lú èrò. Ìlú wo nìyẹn náà? Ọdí omú. Afa Saheed ìrádùn Ọlọ́run tí mo rí mẹ́ ni pé níjọ́ náà Malam wa bọ́lẹ̀ nínú mọ́tò wàláhì mo rí ní o. Àwọn èèyàn wá ń fọwọ́ pa wọ́n lẹ́yìn báyìí pé Ọlọ́run ṣàánú èmi náà jẹ́ mi náà eré kan. Akisamtu bi rabbil Kaaba. Tó tu Ọlọ́run lọ́jà ṣe oríire. Wọ́n wá ń fọwọ́ pa Malam báyìí wọ́n wá fi ń parí pé Ọlọ́run jẹ́ ọmọ tèmi náà ó jẹ́yàn láyé o. Ọlọ́jà ọmọ tiwa náà jẹ́ bẹ́ẹ̀ kó ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run jẹ́ ọmọ tèmi náà ó jẹ́yàn láyé o. Bàbá tí Malam tara wọn jáde Ọlọ́run mọ́sà bá wa kẹ́ wọn. Àmín. Allahumma ghfir lahu warhamhu. Àmín. Wa'fu anhu. Wa'afihi. Watajawaz an sayyi'atihi. In kana mu'minan fazid fi ihsanihi. Wa in kana musii'a fatajawaz an sayyi'atihi ya rabbal alamin. Wa bil ijabati jadir. Wala hawla wala quwwata illa billahi al-ali. Kọ́lọ̀ máa jẹ́ kẹ́yìn náà Ọlọ́run kan jùlọ bá wọn. Àmín. Wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. Bí yàn bá Malam gbé tí ó bá kẹ́kọ̀ọ́ kan sí méjì wàláhì tàláhì ó ń tọ̀ wọn ò lè ní ẹ̀kọ́ kankan mọ́ tàbí àmọ́ Ọlọ́run èdè. Ẹ dákun ẹni ọba mo Fatiha ké ẹ bá ń ké gbogbo àwọn tí mo ṣàdúrà fún yìí nǹkan ẹyọ kan tí mo sọ pé kẹ́ ẹ bá ń ké o. Ànábì ní la salata liman la yaqra'ul Fatiha. Alai Saheed Shittu Malam Ọlọ́run wọlá pé màkíyà wà màdàníyà ni gbogbo bí ẹ bá ń dé láyé Ọlọ́run ní tẹ́ ní àbùkù dè yín. Àmín. Wala hawla wala quwwata illa billah. Ya Allah. A dúpẹ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àfáà wa Miftahudeen Busari torí wípé àkọ́kọ́ kọ́lọ́n kó bá mi ṣe dáadáa fún àfáà wa Yahya Albarika captain àpadà sí aburú àpadà sí ìgbàlá ìdá ní kéèyàn kó ní Islam Ọlọ́run kó máa bá wa fi Islam kó máa fi jíǹkì yín kó tó di pé àfáà wa Muhammadu Saheed Shittu náà ó bá wa sọ gbólóhùn ẹ̀yọ̀ kan àfáà wa Miftahudeen Busari ó tiẹ̀ ṣe gbólóhùn ìṣẹ́jú kan kí Ọlọ́run bá wa san àfáà wa Muftah ní ẹ̀san olóore àfáà Muftah ṣe dáadáa gan lórí àwọn public address system ilé ìta tó ń fi agbára kún agbára lọ́wọ́lọ́wọ́ báyìí Agbára ń lékún agbára lọ́wọ́. bẹ́ẹ̀ ni àtàwọn illumination iná the program is going to be very fantastic àfáà Muftah ẹ̀sán. Alhamdulillah wassalatu wassalam ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wasallam. Ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀ ṣùgbọ́n mi mọ̀ pọ̀rọ̀ máa wáyé lé ní. Níjọ́ Saturday mo wà lọ́dọ̀ ẹnìkan níjẹta. Ẹni yẹn àwa sọ lórí ọ̀rọ̀ ọ̀gá mi. Ó ń sọ pé Malamu pé ọ̀rọ̀ tá à ń sọ ń jẹ mọ́rọ̀ ẹ̀sìn. Ó wá ní ṣé gbogbo ìdájọ́ èyí tí mò ń sọ yìí náà ṣé Malamu náà mọ̀? Mo ní kí ló dé? Ṣé bọ́dọ̀ wọn náà láti ń gbọ́? Ṣùgbọ́n torí pé wọn mọ̀ ṣe fatwa lórí social media omi pé bọ́yá wọn mọ̀. But kí ló fà tí wọ́n fi mọ̀? Àáfàá ni wọ́n mọ̀ kéwú. Ṣùgbọ́n
kí ló ọ̀rọ̀ yẹn láwájọ́ ń sọ níjẹta ẹ̀ tá a fi sọ̀rọ̀ kan ọ̀rọ̀ wọn kì í ṣe pé wọ́n mọ kéwù ṣùgbọ́n àwọn ò lè mọ ṣe fatuwa tí wọ́n fẹ́ sọ wọ́n fèsì ìṣẹ̀dá tó bá a ṣe mọ̀ tí gbogbo àwọn tó jẹ́ comparator máa ń ṣe nìyẹn báwọn ṣe wọ́n ṣe kì í ṣe pé bóyá kí wọ́n wá máa yà sínú tí ò wúlò torí pé àwọn ní dàbí ilẹ̀kùn tí wọ́n fẹ́ máa fa àwọn èèyàn wọnú Islam bó wà ní ẹ fẹ́ máa kun Islam pẹ̀lú ọ̀dà tí ò dáa kò dáa àwọn ò ń ṣe bẹ́ẹ̀ ni ẹ wá wo àfáwà ìjayà náà nígbà tí ẹ bá ń sọ̀rọ̀ wọn ara ń ta rí lámì tọ́lọ́ ó fi mọ̀ pé Ọlọ́run gbà séèyàn náà ni pé àwọn èèyàn bí èṣù yìí àtàwọn tí wọn bí àwọn ẹlẹ́bọ tí ò tí Islam ò dúró déédéé àtàwọn tí èsè mùsùlùmí tí wọ́n tí ìgbà Islam ni nígbà wọn tí inú ọmọ bí wọn gẹ́gẹ́ bí n ta mọ́ gbọ́nú wá sí ọ̀gá wa náà ni wọ́n mọ́ sọ pé nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ bá inú run wọn ni inú mọ́ bí wọn ni inú run wọn sùsùsù ni torí ẹni tí ẹ bá ti dákọ yíwá ẹ rí i pé àwọn tó jáwé ẹlẹ́bọ tí nǹkan ti bà yẹn tí wọ́n ti mọ bí wọ́n ṣe padà sínú Islam original inú ọmọ bí wọn tí wọ́n bá ti gbókọ tí táwọn tó jẹ́ oní kílókọ ẹ̀ náà tọ̀ náà tí wọ́n bá ti gbókọ ọ̀gá wa Malam náà tí wọ́n ti wọnú Islam inú ọmọ ọrùn wọn ni ọtí n tó lè fi clear lẹ́mìí wọn náà nìkan gbogbo wọn padà sínú original Islam kí wọ́n padà sínú Islam òdodo kí wọ́n kú ònú rádaràdá yẹn màá kàn dá wá ka ara àwọn àfa wa kan wọ́n ní ṣébi rádaràdá lẹ fẹ́ kú sí ṣébi rédèrèdè lẹ fẹ́ kú sí kẹrẹlé olówó kẹlọkéwú kẹrẹlé olókùú kẹjẹ kà ń bẹ ṣébi rédèrèdè lẹ fẹ́ kú sí. tó máa wá padà níparí kí Ọlọ́run bá kó bá mi san àfáà wa Miftaudeen ní ẹ̀san olóore kọ́lọ́n kó bá wa san àfáà wa Miftaudeen Busari kó bá wa san wọ́n ní ẹ̀san olóore àfáà Miftaudeen gbìyànjú púpọ̀ and is equally a comparative scholar àfáà wa Muhammadu Saheed ẹ bá a sọ fún àwọn èèyàn kí wọ́n bá wa dá sí tọ́lọ́hún tó tọ́lọ́hún ẹ̀dẹ̀ bá wa ṣàdúrà kí gbogbo àwọn èèyàn tí ó wà sí program November, December, January, February Ọlọ́run bá wa ṣọ́ wọn dé Ọlọ́run bá wa ṣọ́ wọn padà. Àmín ya Allah. Mo fi àsìkò ìrántí brọ́dà mi Afa Abdulhafiz Bello tí Ọlọ́run pè sọ́dọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àjọṣe program Ọbalẹ́ndé ni àdẹ̀jọ́ ṣe program ti ìrántí Ustaz Abdulateef Adébọ̀wálé àṣẹ Ọlọ́run ti kọ wípé àsìkò ti tó but we find happiness in his death in the sense pé tó bá ti kú sójú ọ̀nà Ọlọ́run ti tẹ́wọ́ gbà kọ́lọ́n bá wa foríjì wọn kọ́lọ́n kó bá wa foríjì àfáà Abdulhafiz Bello ọmọ dáadáa ni wàláhì àwọn tó filẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ikú matayadom ló achieve ikú Saheed ni bẹ́ẹ̀ ni kọ́lọ́n kó bá foríjì àti gbogbo àwọn tó ti jẹ́ pé Ọlọ́run bẹ́ẹ̀ tó fi dórí Iseese tó fi dórí màmá wa Àlàó tó fi dórí ìyàwó mi náà bẹ́ẹ̀ ni alájà Ìyábẹ̀jì Allahu Akbar Ọlọ́run bá ṣàforíjì tó fi dórí bàbá ìyàwó mi náà Allahu Akbar Amir Komodin Ajala mo ti sọ̀rọ̀ wọn lẹ́nu tó fi dórí ìyá mi àti màmá bàbá mi àti bàbá tó fi dórí bàbá àti bàbá àtẹ̀mí náà àti gbogbo àwọn afáwà tó kù Allahu Akbar àti gbogbo àwọn ẹni rè wọ́n ṣá Allah gbogbo àwọn òkú ya ọmọ ya kó mẹ́rin sàkọ́lọ́ bá wa foríjì gbogbo àwọn òkú tá a ní pátá Ọlọ́run bá foríjì wọn Ọlọ́run bá foríjì wọn. Ọlọ́run jọ̀ọ́ máṣe ìṣàánú wa Ọlọ́run máṣe ìyọ́nú sí wa nǹkan yẹn kan ní bẹ́ẹ̀ sọ fún gbogbo wa ṣẹ́ni tẹ́ bá ń ṣiṣẹ́ tẹ́ bá ní iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe tẹ́ ẹ̀ bá fèsì ìdààmú anybody kò bá jáfa kò bá jẹ́ ṣéwù Malam tí wọn bá náà ń gbéṣẹ́ Ọlọ́run dání tí ò bá sámi wò ń bẹ̀ wà láìtẹ̀lẹ̀ Ọlọ́run ò gbàṣẹ́. yes ọ gbọ́dọ̀ wà àtàlẹ̀ yẹn fẹ́ fi jọ àtàlẹ̀ fẹ́ fi tiẹ̀ jọ. Ọlọ́run ò gbàṣẹ́. yes. kọ Ọlọ́run ò gbà rárá. àtàlẹ̀ yẹn fẹ́ fi jọ bẹ́ẹ̀ ni àtàlẹ̀ yẹn fi jọ. kò even ẹ má jẹ́ ká sọ pé kò gbàṣẹ́ iṣẹ́ tó ń ṣe yẹ ó ń ṣe tiẹ̀ ni kò ṣe tọ́lọ́run. ó ń pẹ́ ó ń sá fún kó má bàa kàbùkù torí o ò lè gbéṣẹ́ Ọlọ́run dání kó má kọ́ ẹ̀ lábùkù. dandan ni. tápẹ́tọ̀ Ọlọ́run ló ṣe o. ó máa wá ni. wọ́n á bù ẹ́ kù. it's a must. dandan ni ohun tó jẹ́ wọ́n pè. bẹ́ẹ̀ ni.
ẹ tọ́ka nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tó náà ń gbé tọ́nà àwọn gbéṣẹ́ Ọlọ́run dání tí ò ṣẹlẹ̀ síbẹ̀. So tó bá wá ń twist ọ̀rọ̀ yín tó ń da gbogbo ẹ̀rù tó ń parọ́ mọ́ yín tó ń bú yín normal thing nìyẹn procedure àwọn aláburú àṣà ìtọ́ nìyẹn pé kó máa whisper ṣé whisper ni wọ́n máa ń pè ní. àti whisper gbogbo ẹ̀ náà lọ́mọ kó whisper kó máa whisper whisper náà lọ. bẹ́ẹ̀ ni. sẹ́mi àwọn ẹni òkùnkùn bíi tiẹ̀ òun lá máa wá bí tá a máa fi wá rí oore tọ́lọ́run bá ṣe fún yín níbi iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání iṣẹ́ tẹ́ gbé dání yẹn iṣẹ́ ń lọ. àwọn àmà wa òun lá máa bí jealousy sì ti wà jealousy village wà lá máa bí jealousy village sí wọn lẹ́mìí enviness torí pé Ànábì Adam alayhi salatu wassalam àṣàìtọ́nù ò ní nǹkan míì tó bínú ju pé ó jí sòrò Ànábì Ádámọ̀ lọ. Gbogbo ilé ayé ohun tó dẹ̀ máa dá wàhálà lẹ́nu ayé náà dọ̀la lọ pé lágbájá ń jí sòrò lágbájá. Òun lá máa dá wàhálà lẹ̀ wọ́n ń jí sòrò lágbájá. A máa lára lágbájá pé ṣóhun nìkan ni ẹgbọ́n sí captain stone ṣàlàyé lẹ́ẹ̀kan wọ́n ní nígbà táwọn wà ní bóyá ọdẹ òmu náà pé bí àbíbó ni wọ́n ní first time táwọn face irú crowd yẹn àwọn òrírú ẹ̀rì àwọn gbá máìkì mú báyìí ọwọ́ àwọn sì ń gbọ̀n torí more than 10,000 èèyàn 10,000 ó lójú Islamic preachers àbí organization kan tó máa ń sábà pùlùrù crowd bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ni mò ń sọ o. wọ́n gba ìsìlámù kọ́ láǹsọ kérò wá pọ̀ tó kó ti ń ba bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá irọ́. bàbá olórin mi. kò bí olórin kẹ̀ olórin ilẹ̀ Yorùbá mélòó ni ó máa kọrin tí èrò ẹ̀ máa pọ̀ tó iṣẹ́ náà ń ṣe iṣẹ́ tó ń sọ yìí iṣẹ́ Ọlọ́run táwọn Málàmù ń ṣe yìí. Ẹ gẹ́tì captain. Bàbá orí ńlá ni. Wọ́n gbọ́dọ̀ bínú ẹ̀ tó bá bínú Ọlọ́run bá gun òun rí. Nàná fi ní kullu dhi na'imatin mahzun. Mahzun bẹ́ẹ̀ni. Bàbá wàláì kódà kó kéré jù báyìí. Bẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀ mi ò ní. Bẹ́ẹ̀ni. Ẹ wo bí àwọn èèyàn tún máa wá ṣe wá ń gbà sílámù látara bẹ̀ ó máa bí ẹ̀tanú. Malam mo káwọn ẹ̀kọ́ kan lọ́wọ́ tí èèyàn bá rí àwọn aláburú tí èèyàn bá ń sábà dáhùn ẹlòmíì lóhùn pẹ̀lú àwọn nǹkan tó ń ṣe tẹ́ bá ń dá wọn lóhùn ó máa dàbẹ̀ pé bóyá ẹ̀jọ́ sí sẹ́ẹ̀tì wà kọ́kọ́ bẹ́ẹ̀ pẹ́ yìí gan fara yín sẹ́yìn bẹ́ẹ̀ pẹ́ fara yín sẹ́yìn. That's correct. Ẹ máa bá ti ń lọ. Silence is the best. So tẹ́ bá gbéṣẹ́ Ọlọ́run dání tó bá ti wá ń pẹ́ gan yín ẹjọ́ máa bá lọ ìkan lẹ́ máa mú bẹ̀ máa láàmú nǹkan méjì nínú kó máa dá fún yín kí gbogbo nǹkan yín máa lọ sókè. Ọ̀rọ̀ tí máa ń sọ fún bàbá mufti gbogbo alùsùn náà ṣéèkì wa Mùránì Ẹlẹ́hà kọ́lọ́ máa ṣàjọ pẹ́ fún wa bàbá wa Ẹlẹ́hà gbà tèmi ṣéèkì wa Mùránì Ẹlẹ́hà Ọlọ́run ní jánàkì wọ láíláí gbogbo dárùnà yìí Ọlọ́run ní gbé ṣubú òkè tọ́lọ́run ti gbé dárùnà yìí mùdè Ọlọ́run jó parẹ́ láíláí Ọlọ́run nípa àná rẹ o ọlọ́lá haúlà wàlá kúwátà ìlà àbílà ìlà àlílà sí. ìmọ̀ràn tí máa ń fáwọn náà nígbà tí bí ṣéèkì bọ́ṣe rí yẹn wọ́n gbà mọ̀ràn lọ́wọ́ ọmọ kékeré wọ́n gbà. ìmọ̀ràn tí máa ń fún wọn ni pé òun náà mọ̀ fẹ́yìn náà yìí Malam pé ìkan lẹ máa mú nínú méjì nínú kó máa dá fún yín kí gbogbo nǹkan yín kó máa lọ sókè kó máa bínú gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ kẹ́ máa rí káyé yín máa dá sí tàbí kó máa dá fún yín rárá kẹ́ wá lọ tó pẹ̀lú àwọn tó ń bínú ẹni èwo lẹ fẹ́ mú bẹ̀. Allahu Akbar. Ẹ pé àwọn tó ń bínú oore àwọn tó ń bínú oore Ọlọ́run kì í jó dáa fún wọn torí pé Ọlọ́run ọba ló ń ṣoore wọ́n wá ń bínú iṣẹ́ ntọ́lọ́hún ṣe náà ń bínú
torí ẹ̀yin tẹ́ bá wò pé wọ́n bínú mi sẹ́yìn lẹ ṣe ra yín bẹ́ẹ̀ ṣe wà. Allahu Akbar. Ọlọ́run ló ṣe yín bẹ́ẹ̀ ntọ́lọ́run ṣe náà bínú wọn ẹ̀gẹ́tì ṣe rí ntọ́lọ́run ṣe fún yẹn tọ́lọ́run bá gbé kó lọ́dọ̀ yín ẹ máa lọ́kọ́ níbi bínú yín mọ́ kí wọ́n náà bínú ṣe é pé ntọ́lọ́run ṣe fún wọn yẹn náà bínú ẹ̀yin kọ́ náà bínú iṣẹ́ Ọlọ́run náà bínú wọn ò ní bínú so ìkànlẹ̀ máa wá mú bẹ̀ nínú kó máa dá fún yín lọ káwọn ẹ̀ máa bínú lọ àbí kó má dà fún yín rárá kẹ́yìn náà wà lọ tó pẹ̀lú àwọn ẹni tó ń bínú ẹni tọ́lọ́run ṣe oore fún èwo lẹ fẹ́ mú. Àkọ́kọ́ ni. Kó máa dá fún yín lọ. Bẹ́ẹ̀ni kádẹ máa bínú lọ. Kọ́dẹ̀ máa bínú lọ. Kó máa lọ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ ṣe fẹ́ bó ṣe wà máa lọ nìyẹn ọmọ aláàmù. Kò sí rọ́ńbẹ́. Kó máa lọ bẹ́ẹ̀ torí bó ṣe ń lọ nìyẹn. Bó ṣe ń lọ nìyẹn o. Kọ́ tún ẹ̀kọ́ kúkú palẹ̀ mọ́ bí torí pé bínú mi ló tún bọ́ yìí òun lẹ tún announce jáde tó ṣe pé fẹ́ ṣe program November, December, January, February. Wàhálà tún ti dé. Program yìí pọ̀ Ẹdẹ, Òṣogbo, Ìlọrin, Ọ̀fà, Ìlá, bẹ́ẹ̀ni torí pé Málámù Àbújá, Málámù programu tẹ́yìn ń ṣe ó yàtọ̀. Allahu Akbar. No láyé sẹ̀wìyàn kò ṣeé fi wéra wọn náà ó yàtọ̀. èèyàn gbọ́dọ̀ kó spíkà yẹn kalẹ̀ sí síríìtì èyí ò di gbogbo àwọn èèyàn létí. bẹ́ẹ̀ni ó yàtọ̀ Ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ gbé yín kalẹ̀ àwọn Dr. Zakir Naik iṣẹ́ tọ́lọ́run ọba gbé láwọn lọ́wọ́ irú iṣẹ́ yẹn gangan lọ́lọ́run ọba ló program mọ́tò ẹ̀ sí Áfíríkà fáwa náà látọwọ́ yín tọ́lọ́run ọba wa ń lò yín sábà bí ire fún gbogbo tọ́lọ́run ọba wa wò sùnsùn nú ọlá ẹ̀ ó wá mú yín ó fà yín jáde ní Áfíríkà nílẹ̀ Yorùbá ti wá bóyá ẹ̀yin náà máa ṣerú kínní Ọlọ́run ọba wo Dr. Zakir Naik ó fi jíǹkì Asia ní ọ̀dọ̀ tí wọ́n lọ nílùú India ó wá mẹ́yìn ó wá jù ní Áfíríkà ó yẹ kí gbogbo ẹni tó bá jó lóríire láyé gbogbo ẹni tó bá jó lóríire tó jẹ́ mùsùlùmí wàláhì tààlà yàtọ̀ gbárùkù tì í ní gbogbo ẹni tó bá ń bínú yín ẹ̀kọ́ ó ń bínú oore tó ń tọ́lọ́hún ṣe ni torí ó ń bínú tọ́lọ́hún ṣe ni kò bínú yín ẹ fẹ́ àfolórí ibú èèyàn ni ò ní kún yín àfolórí burúkú èèyàn tọ́lọ́hún ò ní yọ́nú sí mọ́ ni ò ní kún yín. Allahu Akbar. So gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ wo àwọn prógrámù tó ń là sílẹ̀ yìí gbogbo ẹ bó ṣe là á sílẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Ṣé gbogbo owó yẹn ni àwọn Malam máa ní ó yá okòwò kìíní o okòwò kìíní o. Àwọn sponsors gan ò lè san gbogbo owó yẹn. Òun náà mo sọ. Wọ́n lè dá gbogbo. Ẹ fẹ́ lọ síbi kan ẹ wòye gbogbo àwọn boys yẹn wa àwọn security. Tí ì ṣe kékeré. Àwọn cameras. Iná. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀ tá a bá wo gbogbo ẹ̀ lọ́lọ́tún ló sì ẹ̀yìn káwọ́ pé. Àwọn engineers. Àwọn engineers. Àwọn tí ó wà bọ́ọ̀sì, àwọn tí ó wà inos, àwọn tí ó wà truck. Àwọn ẹ wo gbogbo nǹkan gbogbo torí pé kí ìsìláàmù kó lè wà níwájú ni kò ń ṣe torí kọ́ bá lè mọ Malam. Torí gbà tí mi náà máa ń pariwo mi mo wo pé ok lápèjúwe nígbà tí fẹ́ bẹ̀rẹ̀ ariwo tí mo ń pa tí mo fẹ́ bẹ̀rẹ̀ pa ẹ má jogun ẹ má ṣe kínní wọ́n fún mi nílẹ̀ ní Lẹ́kì àwọn ẹbí tó fún mi nílẹ̀ yẹn wá ṣe foundation síbẹ̀ mo rò pé owó yìí ti fẹ́ fi lọ bẹ̀rẹ̀ foundation yìí ẹ jẹ́ kí lọ fi ra equipment ní tèmi jàre mo yẹ sá fún wọn nìyẹn pé wo mi fẹ́lẹ̀ kọ̀ọ̀kan mo yẹ lọ fún mi ra equipment ní ọba àti stop mi pé kí n má bọ ilẹ̀ wọ́n fún owó bóyá ní o má bọ kó wá kọ́ mo ní wo ọkọ̀ sá fún wọn ni kí iṣẹ́ Ọlọ́run lè balance tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣebí ilé foundation àti wọn bá díẹ̀ ok a máa wá kọ́ ilé.